Anana kan ni wọ́n sáré. Sẹ́ẹ̀tì Dẹ̀jọ́ tó lókìkí tẹ́jọ́ lókìkí tẹ́lẹ̀ sọ pé stáàrí kò sọmọlúwàbí Dẹ̀jọ́. Dẹ̀jọ́ kú ní òkú láàárọ̀ yìí ẹwẹ̀rẹ̀ tó wá sí báyìí. Ikú òjijì kọ́ ló ń bá a mú kó láàrin wa kò yẹ kó dé Dẹ̀jọ́ nítorí kó jìyà díẹ̀ lórí ọmọ. Dẹ̀jọ́ ti ṣáájú gbogbo wa wọ̀nyí ló kọ àwọn àtàwọn lúkúlúkú láróńdó epo kéńké ní ẹjọ́ dídé pọ̀ nígbà kan náà dáàtẹ̀ mọ́ tá padà jẹ́ ṣùgbọ́n àdúpẹ́ àwa náà padà jẹ́ nǹkan lára àwọn ọ̀gá ló yẹ ká máa pè àbúrò wa ní o torí inú ìdílé wa yẹn èyí jẹ́ kó láti bẹ̀ ọlọ́nìkan lóye àwọn àdìsá mọ́pìpara àwọn ẹ̀gbọ́n wa àwọn ọláyà igwe àwọn ẹ̀gbọ́n wa àwọn parí olódó àwọn ẹ̀gbọ́n wa àwa náà ẹ̀gbọ́n fáwọn òjò ọ̀pẹ̀bẹ́ Abẹ́òkúta gbogbo àwa tí mo sọ yìí Dẹ̀jọ́ ẹ̀gbọ́n gbogbo àwa yẹn ìyẹn mo ṣe ń pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀gbọ́n wa ẹ wá wo bí tí kọ́mẹ́ǹtì sòdò sí ẹ pé gbogbo àwọn tá à ń sọ yẹn kọ̀mẹ́díàn bẹ́ẹ̀ ni gbogbo wa ìyẹn ni mo ṣe fún ẹ̀gbá yẹn ní kudos àwọn ẹ̀bùn tó wá ń bẹ̀ pọ̀ díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣe tóun lórí Dẹ̀jọ́ bí tí ń kò rí ní tó gba Dẹ̀jọ́ ó yé Dẹ̀jọ́ torí oníkàkú ọmọ sọ ti ẹlòmí lè ní sìgá lọ́pàá ìmí lè lónú mágùn ni ṣùgbọ́n tó wọn bá ti jáde láyé báyìí ìtọ́pọ̀ wọn ó sì fi lé ọ lọ ó ti yé Dẹ̀jọ́ báyìí ìtọ́pa bàbá àmà sọ gbogbo gbà bá a ti ń lọ bí tí ń gbé lọ ní ìsìn ẹni tí ó mutí gbogbo àwọn àtàjọ kéńbí ẹni tí ó mú kòkòrò wà nù wọn bẹ́ẹ̀ lẹ́lòmí mọ̀ fojú wálé oúnjẹ kì láwọn tọrọ ọdún nù ẹ̀sìn lè mọ́lẹ̀ lómi ládùúgbò ìmọ̀ síbẹ̀ láì fọ́n bẹ́ẹ̀ lómi rímù yìí sì lọ́nà ó lè mọ́ dààmú táwọn àtàjẹgbọn bàbá wọn gan ṣáà ṣe bẹ́ẹ̀ so ní kálukú ó ṣe bẹ́ẹ̀ olójú kan tó bá kọ́ṣẹ́ sọ̀fíà Ọlọ́run ti fún kan nù níṣẹ́ ìkú tọ́lọ́run lóhun ó fi jíǹkì kó oníkálukú yẹn ti mú ti Dẹ̀jọ́ lé lọ́wọ́ tí kálukú náà bẹ̀rẹ̀ lápò ẹ̀ kí Ọlọ́run bá mi dẹ̀lẹ̀ fún Dẹ̀jọ́ gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ kí Ọlọ́run ṣe wọ́n lọ́mọ dáadáa kí àwọn ọmọ tiwa náà kí wọ́n yà dáadáa kí Ọlọ́run máa fi púpọ̀ àwọn náà báyìí wọ́n jẹ́ òye ẹ̀ lẹ́nu o wọ́n lè pè ọ́ pé mi náà kú lọ́la o mi ì múdé tí o kò sẹ́ni kan tó mọ̀ gbà tó wọn ó kú àwọn kan ó tó kú lónìí àwọn kan ò ní gbáyé lónìí wọ́n sì di aago 12 kù ìṣẹ́jú 15 wọ́n tún máa mú tí aago 12 yóò sì kú láago 12 gẹ́gẹ́ gbọ́n ìwọ Ọlọ́run orí ọ̀fẹ́ ní kò fún wa Jésù Olúwa wa lọ́la aláwọ̀lá ọ̀là àkọ́wọ́ta Ọlọ́run ò ṣe o àdúpẹ́ lọ́wọ́ ò ṣe o tọ́ọ̀jọ́ yá wèrè ò ṣe. Princess Lanko ló kọ́ tèmi Lanko ọmọọba Dubai Adéọlá Muhammad Kọ́ọ̀sì ọmọ ṣọ́rẹ̀mí ẹ ṣé gan.